ó ṣeé ṣe kí Emir ìlú Kánò ìyún Alhaji Muhammad Lamido Sanusi kí ó máa bínú sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu bí ìròyìn tí ó ń lọ lórí ẹ̀rọ ayélujára bó bá fi jẹ́ òótọ́ lórí bí wọ́n ṣe ní bàbá náà inú ẹ̀ ò dùn rárá bí ààrẹ Bọ́lá Ahmed Tinubu bí ìjọba ẹ̀ bó ṣe fi ọ̀rẹ́ tímọ́tímọ́ tí wọ́n súnmọ́ ara wọn púpọ̀ ìyún gómìnà àná ní ìpínlẹ̀ Kaduna Malam Nasir El-Rufai bó ṣe fi sí àtìmọ́lé tí wọ́n sì ní ọ̀rọ̀ yìí ó mà ti ń bi Emir ìlú Kánò nínú kódà tí wọ́n ní bàbá náà ó sọ àwọn ọ̀rọ̀ kan ní ọ̀sẹ̀ tó kọjá èyí tí wọ́n ní ó fi ń sọ̀kò ọ̀rọ̀ lu ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti ìjọba ẹ̀ ṣùgbọ́n tó jẹ́ pé dàsìkò tá a ṣàkójọpọ̀ ròyìn yìí bó tilẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ tí wọ́n ní Emir sọ nípa Tinubu náà ó ti ń jà rìnrìn lórí ẹ̀rọ ayélujára tó sì ń jà rìnrìn láàrin àwọn Haúsá ṣùgbọ́n tí tẹlifíṣàn Yorùbá Tòótọ́ àti ilé fìdí ibi tí Emir Lamido Sanusi Lamido tí ó ti sọ ọ̀rọ̀ náà tó ti sọ múlẹ̀ kì í ṣe ìròyìn mọ́ pé láti inú oṣù kejì ọdún tá a wà yìí February 2026 ó ní àwọn àjọ tó ń gbógun ti ìṣòwò ìlú báṣubàṣu àtàwọn nǹkan tó jọ ìyẹn àjọ ICPC ni wọ́n ti ti Malam Nasir El-Rufai mọ́lé bó tilẹ̀ jẹ́ pé fúnra El-Rufai ni ló fi ẹsẹ̀ ara rìn lọ sí ọ́fíìsì wọn nígbà tó dé láti ìlú Cairo lórílẹ̀‐èdè Egypt tó wà láti lọ jẹ́ ìpè wọn nígbà tí wọ́n ní wọ́n ń wà lórí ẹ̀sùn jẹgúdújẹrá àti ìṣòwò ìlú báṣubàṣu tó ìjẹ́ pé láti inú oṣù kejì ọdún tá a wà yìí El-Rufai ló ti wà ní àtìmọ́lé àjọ ICPC bó tilẹ̀ jẹ́ pé láìmọye ìgbà ni wọ́n ti fojú El-Rufai bá ilé ẹjọ́ bẹ́ẹ̀ ni wọ́n ti fún un ní àwọn béèlì láti yọ̀ǹdẹ̀ kó máa ti ilé wá jẹjọ́ ṣùgbọ́n tí àjọ ICPC tí wọ́n fi sílẹ̀ eléyìí tó jẹ́ kí El-Rufai kó pariwo síta nípasẹ̀ àwọn agbẹnusọ yìí pé ọ̀rọ̀ náà ó ti lọ́wọ́ òṣèlú nínú ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló fẹ́ máa fi ìyà jẹ òun tí ó fẹ́ kí wọ́n gbàgbé òun sínú ọgbà àtìmọ́lé nítorí ọ̀rọ̀ òṣèlú àti bóun kò ṣe fẹ́ kó ṣe sáà kejì ṣá o bó tilẹ̀ jẹ́ pé àwọn mọ̀lẹ́bí El-Rufai náà tó ti pariwo pé ààrẹ ò yá àti pé kan fi sílẹ̀ kó lọ gba ìtọ́jú ṣùgbọ́n tí wọn ò tí ì fi El-Rufai sílẹ̀ títí di àsìkò tí a ṣe àkójọpọ̀ ìròyìn yìí ṣá o nínú ọ̀rọ̀ tí wọ́n ní Emir ìlú Kánò tí wọ́n ló sọ iná náà má ti jukọ ọ̀rọ̀ sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu pé bí El-Rufai bó bá ṣẹ̀ lóòótọ́ tó jẹ owó aráàlú kó tó ṣe owó ìpínlẹ̀ Kaduna báṣubàṣu láàrin ọdún 2015 sọdún 2023 tó fi ṣe ìjọba ní ìpínlẹ̀ Kaduna kí wọ́n kúkú lọ gbé lọ́lé adájọ́ ní ilé ẹjọ́ níwájú adájọ́ kádájọ́ dájọ́ kí wọ́n dájọ́ bóyá ẹ̀wọ̀n ni wọ́n fẹ́ dá fún un ní àbí tó bá fẹ́ ṣe fún un dípò bí wọ́n ṣe fi sílẹ̀ bó sì tilẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ yìí ó ti ń jà rìnrìn káàkiri tẹlifíṣàn Yorùbá Tòótọ́ àti ilé fìdí ẹ̀ múlẹ̀ ibi tí Emir Kánò ti sọ ṣùgbọ́n tí wọ́n ní inú ẹ̀ kò dùn rárá sí Tinubu lórí ọ̀rọ̀ El-Rufai nítorí pé ọ̀rẹ́ tímọ́tímọ́ lòun àti El-Rufai àwọn méjèèjì wọ́n sì súnmọ́ ara wọn púpọ̀.